ọ̀la mi pọ̀ sí àtòyebí. Congratulations, many happy returns. Ọlámipọ̀sí ọmọ Tóyèbí ó kú ọjọ́ òbí òní ọdọọdún ni láṣọ lóko ó di dandan kó bá wọn pẹ́ láyé ní lọ́lọ́ọ̀lọ́hún ọba ní ojú òní tí ọ́ òní kú ní rèwerèwe ó ṣe wọ̀ àkàlàmọ̀ kì í bá wọn pọdún jẹ náà ó di dandan kó bá wọn ṣe mí òní bá wọn nájà wéréwéré òní bá wọn nájà wàràwàrà ìyá rẹ Ọlámídé òní bí ọ sí lọ́lọ́ọ̀lọ́hún ọba ó ṣe wọ̀ òní dohun àgbègbè máwọn òbí rẹ lọ́wọ́ lọ́lọ́ọ̀lọ́hún ọba òní kúkú àìtọ́jọ́ lọ́la Jehovah jẹ́ ń sáré lọlé bàbá tó bí ọlọ́mọ ìwọ ló mọ ìkínú àgùnbẹ́ onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ọmọ bíṣu jìnnà màrú òmùbọ̀pọ̀ ọmọ àkọ́ gàgàrà tí kọ́ lọ́nà odò ọmọ amúyàn tó kó bọ̀ wá bò ṣà ọmọ akínílé ọmọ akílóko ibi akírun sí làpè lákìrún ńlẹ́ o ọmọ oníkú àtàrẹ abẹ́mọ́nì olórí bí cash ló ní kí n bọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó máa níta ló ń kọrin ewì lọ́jọ́ tóní ẹ jẹ́ kó mọ̀ yé wọn pé Akínwálé oyè Bámijí ọmọ wọn ní mòru àtètè kan ló tún Ifẹ̀. Many happy returns.